Ẹ kú àmójúbà ètò Èké Ìbídùn lórí móhùnmáwòrán Oòduà. Lórí ètò Èké Ìbídùn láti máa mú yín káàkiri orílẹ̀-èdè, káàkiri gbogbo oro, káàkiri gbogbo ìletò, káàkiri gbogbo ìlú láti mú àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi eléyìí tí ẹ fẹ́ gbọ́ nípa rẹ̀, àwọn òfófó tó ń lọ, àwọn ọ̀rọ̀ tó ti ta kókó, òun náà ni a ó máa yànnàná ẹ̀ lórí ètò Èké Ìbídùn. Ẹ ṣáà ti mọ̀, Èké Ìbídùn, èmi fúnra mi, Èké Ìbídùn tó ń ké eégún kú àtijọ́. N kàn dọ́dọ̀ yín o, n kàn délé tó ibẹ̀ náà. Ibi tí n ó sì mọ tẹ̀, ẹ lè má lérò rẹ̀, ṣùgbọ́n n ó débẹ̀. Ẹ dákun kí tó ní ṣẹlẹ̀ ládùúgbò yín bẹ́ẹ̀ náà. Ẹ dákun kí tó ní ṣẹlẹ̀ lókè ọ̀hún. Ẹ má mikàn. Ẹ má mikàn. Èké Ìbídùn fúnra rẹ̀ yóò mú wá fún yín lójúlówó ní gbígbóná gbígbóná. Yóò ní ìyànjú ṣe bá wà ní. Kò sí bí ojú wa ò tó. Ẹ máa bá mi kọ́ lọ. Lórí ìkànnì kíni? Ìkànnì móhùnmáwòrán Oòduà. Lórí ètò Èké Ìbídùn, ẹ má bínú sí mi. Nítorí kíni? Dírẹ́bà tó gbé mi látòṣòdì, òun ló ṣe bí ó ti ṣe. Ẹ má bínú. Torí pé kíni? Àsọtọ̀ níbi tí mọ́tò tí mo wọ̀ ń pè. Bó ṣe ń ṣe ìbẹ́lẹ́bẹ́ ò jẹ́ mọ̀, mo bá wọlé. Látòṣòdì ni wọ́n bá gbé mi lọ Ọ̀pájà, lémi tí mò ń lọ Mùṣín. Ṣá má bínú. Ojú mi náà ní tí mo lọ náà, kò ṣàìmọ̀ tó nǹkan lọ́hùn. Mo kúkú dúró, mo bá wọn yanjú ọ̀rọ̀. Èmi fúnra mi, Ìbídùn fúnra rẹ̀, Èké Ìbídùn tó ń kí eégún kú àtijọ́. Ọ̀rọ̀ yìí ń jà rìnrìnrìnrìn, ọ̀rọ̀ yìí ti ń fa gbùrùgbùrù, ti ń fa gbó. Lórí ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ ìdílé Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ ni. Tẹ́yìn bá wà lójú ọpọ́n. Ọdún tó kọjá ni wọ́n ṣe 20 ọdún. 20 ọdún tí Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ tí ó filẹ̀ bora bí aṣọ. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ṣẹ́yọ nígbà tí ọ̀rọ̀ fún wọn tán, tí ó di pé ó papòdà. Ọ̀rọ̀ láàrin ẹbí pẹ̀lú ìyàwó eléyìí tó wà nínú ilé. Èké Ìbídùn. Tẹ́yìn ò bá wá mọ̀ o, ìyàwó 2 ni Àbẹ̀fẹ́ ní. Ó ti kọ́kọ́ ní obìnrin kan tí ó bímọ 2 tí ó wà nínú ilé rẹ̀ kó tó di pé ó gbé arẹwà obìnrin Ọmọlára, ẹni tí wọ́n jọ gbé títí tí ikú fi yà wọ́n. Oríṣiríṣi nǹkan là ń gbọ́ nígbà tí ikú dé o. Oríṣiríṣi là ń gbọ́ tí ẹ̀yin náà mọ̀, tí èèyàn tún gbọ́dọ̀ máa sọ nípa rẹ̀, ṣùgbọ́n ibẹ̀ kọ́ ni mò ń lọ lónìí. Ọmọkùnrin kan tí ó gbajúgbajà lórí TikTok tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ ní Sàkìkí. Òun lóun ré kọjá lọ ládùúgbò wọn. Ló wá ní kóun kúkú yà. Ló wá wò bí ilé Gbénga Adébóyè ṣe rí. Wípé kò mọ̀ yẹ kí ilé ẹni tí ó lókìkí tí gbogbo ayé ń fẹ́ báyìí rí báyìí, kò yẹ káwọn fi sílẹ̀ bẹ́ẹ̀. Ó wọlé, ó bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, lẹ́yìn ọ̀rọ̀ tó sọ nínú ilé ọ̀hún àti n tó padà lọ ṣe nínú stúdíò rẹ̀. Báyé Wùmí jẹ́ bẹ́ẹ̀ ṣe báyé Lára Adébóyè jẹ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin lẹ báyé Lára ìyàwó Gbénga Adébóyè, ẹ̀yin lẹ báyé ẹ̀jẹ̀ dèní. Over 15 years tí Gbénga Adébóyè ti kú. Ayé Lára ò tí ì balance. Bẹ́ẹ̀ ṣe takú ti Lára nígbà yẹn náà nìyẹn. Lára ló pa ọkọ ẹ̀, Lára ló pa Gbénga Adébóyè, Lára ló pa ọkọ ẹ̀, Lára ń ṣe gbá, Lára ń yàlè. Ó mú awuyewuye dání, ó sì tàbùkù ẹbí Adébóyè lápapọ̀. Nítorí pé ọkùnrin ọ̀hún ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ wípé wọ́n pa ìdílé Adébóyè tì, ìyẹn Ọmọlára àti ìyàwó rẹ̀, wípé àwọn ẹbí ni wọ́n gbójú lógún, ni wọ́n jẹ gbogbo tí Gbénga Adébóyè ní.
eléyìí tí àbúrò olóògbé ẹni tí ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu tiẹ̀ náà Ṣeun Adébóyè sì jáde láti máa yọ gbogbo àwọn nǹkan tó jẹ́ bí irọ́ kúrò nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tó pera ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ yìí Sàkìkí tí ó sọ lórí ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ bí ẹbí Adébóyè ṣe dúró ni wọ́n ti jáde ni wọ́n sì ti sọ̀rọ̀ lórí ibi tí ọmọkùnrin òun ti bù ú kù torí ilé tó bá jẹ́ ilé olórogún èèyàn kì í bẹ́ wọbẹ̀ gàùgàù bẹ́ẹ̀ èèyàn kankan ò gbọdọ̀ bẹ́ wọlé gàùgàù ó yẹ kó dúró kó béèrè ọ̀rọ̀ wípé èèyàn kan lè bẹ́ gàùgàù wọlé olórogún torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ fún wọn tán níyàwó tẹ́lẹ̀ ó bímọ méjì wọn ò sì bá ọmọlára tó lọ wọlé báyìí wọn ò bá dùn kankan nínú ogún wọn ní ó mórí wá kó fọrùn lẹ̀ kódà ọmọlára ó tún ti fẹ́ ọkùnrin míì lẹ́yìn ìgbà tí fún wọn tán Gbẹ́ngà Adébóyè eléyìí tí ó papòdà ọ̀rọ̀ yìí ń jà rìnrìn lórí ayélujára o èmi Èké Ìbídùn n sì ní ṣàì bá wọn pẹ̀ kẹ́lù gẹ́gẹ́ bí mo sọ yìí eléyìí fún Sàkìkí ilé olórogún kò ń ṣe tí èèyàn kàn bẹ́ wọ̀ gàùgàù tó o bá fẹ́ ṣoore fún wọn ṣe é tó o bá fẹ́ ṣoore fún wọn tí ò bá lọ́wọ́ kan ìkà tàbí lọ́wọ́ kan èké nínú o mọ ibi tó yẹ kó o lọ o mọ àwọn tó yẹ kó o fọ̀rọ̀ lọ o mọ ibi tó yẹ kó o lọ o mọ àwọn tó yẹ kó o fọ̀rọ̀ lọ kó o tó bẹ́ gàù sílé olórogún gbogbo ẹbí Adébóyè ti sọ wọ́n ní wọn ò fẹ́ ọ ẹbí àwọn kì í ṣe bí àwọn kan òkè ọ̀hún àwọn sì lókùn nídìí láì ò lè borúkọ Adébóyè jẹ́ kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ pẹ̀lẹ́mi Èké Ìbídùn lónìí lórí ètò Èké Ìbídùn tó ń ṣe kíni tó ń ké egun fún àtijọ́ ẹ tún máa pàdé mi nígbà tí wọ́n tún bọ́ sí ìyẹ̀wù bòmíì bóyá oró bòmíì náà látún lọ tá ó tún máa mú àwọn kò mú òkú ọ̀rọ̀ jáde nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó ń jà ràn-ìràn ó dìgbà.